jọ̀ọ́ ẹ tún sọ fún wa nípa láìpẹ́ ìmúrí kan náà níbi tí mi ìfẹ́ dárúkọ ilé epo yẹn. gbogbo ayé ti mọ̀ rẹ́dì. mi ò bá lórúkọ jẹ́ náà because ó jẹ́ ẹ̀kan tó banú mi jẹ́ tó pọ̀ pé ìsìlá pé mo rí pé bí àti pé àwọn tó ń darí Nàìjíríà wá gan they are destroying everything. nínú kárò tọ́ ká má lè sọ nínú ká máa jẹ́ nídìí ìbàjẹ́ ìdí ìbàjẹ́ ló ti jẹ́ Nàìjíríà bá da kẹ́tọ́ kọ́ wọn ṣe ọjọ́ lókè no tí Nàìjíríà bá da kẹ́tọ́ kọ́ máa jẹ́ lókè àsìkò ń bọ̀ tí wọ́n parẹ́ lójijì àsìkò ń bọ̀ tí wọ́n parẹ́ àwa nìyà ń jẹ inú wọn dùn ara nǹkan tí àwọn ìjọba ò sí tọ́wọ́n ìjọba yẹn tí wọ́n fi ń lu ìṣẹ̀ṣẹ̀ nínú kóòtù bá ṣe pé bí arúgbó ṣe máa ń gbé lọ sí kóòtù yẹn àwọn ọlọ́ṣà kan wà tá a máa ní eléyìí wọ́n yàn jẹ ní o wọ́n lọ agbára fún ní o kọ́ fi ṣẹ̀ṣẹ̀ tán ẹ̀rí tí o bá ti dájú kọ́ wá fi ṣẹ̀ṣẹ̀ búra pé èmi lápájá o mo fẹ́ gorí pírẹsidẹ́ǹtì o ti bá débẹ̀ o nígbà tó ń ṣe wàhálà tó bá ṣe tó bá búra yẹn tó bá yẹ kó ní ṣe kó lè má lọ́jọ́ mẹ́ta lórí oyè tó ń ba ogun ẹlẹ́rù nìyẹn wọ́n pé àwọn olù jìbìtì tó fanu ìka ní gbogbo wọn jẹ́jẹ́ mi ni mo jókòó mi o ẹ gbà mí ọmọ Nàìjíríà o ẹ ṣàánú mi o oore ni mo ṣe o kó má di mọ́ mi lọ́wọ́ I sit down in my office early morning around 10 or 12 mo kàn ń gbáriwo nísàlẹ̀ ọ́fíìsì mi báyìí crowd yẹn ti pọ̀ jù kí ló wà fáriwo báyọjú lókè wọ́n lọ gbé owó ẹni kan máa bọ̀ wá lókè wọ́n sì wọnú ọ́fíìsì mi nígbà tí wọ́n dé ló ti lẹ́tọ́ lọ́wọ́ mi ì dẹ̀ mọ̀ wọ́n rí mi ì rírí òyìnbó àmì lọ́wọ́ mánéjà lè ṣe epo yẹn ló wá bá mi as supervisor wọ́n gbé wọn ní owó pé and it has been happened before pé then nígbà tó wọ́n ṣàlàyé rẹ̀ fún mi kí ni mo bí wọ́n gbé sọ ti ṣe mo sọ ṣe kí ni mo sọ ṣe lọ sí police station ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá ọba ìṣiṣẹ́ investigation lórí ẹ̀ wọ́n náà sì lọ sí station kódà wọ́n ṣe release àwọn kan ló sẹ́ẹ̀lì báyìí ni kí ló dé wọ́n ní àwọn tún sẹ́ẹ̀lì o gbogbo àwọn yìí àtọ̀sí mánéjà nìkan mọ́ wọn tún sẹ́ẹ̀lì o kí lè wá fẹ́ kí èmi àtàkùn ṣe fún yín that is why I have the evidence tó pé burúkú gan tó pé dáadáa lórí kéèsì yẹn mo wá ní òkè kí lè fẹ́ ká ṣe wọ́n ní àwọn fẹ́ jẹ́ ká mú ẹni tó gbéwó láàrin wọn ṣe ti tẹ́ra inú wọn àti ara wọn wàláì àdèbẹ̀rẹ̀ iṣẹ́ ara àwọn tó sọ pé ṣọ̀ṣọ̀ yìí wà ibi tá a máa ti rí náà níṣẹ́ tó ṣe ń bẹ̀ náà nù torí ẹ tó gbówó lépo ọ̀sọ̀ yẹn ló tún láṣìírí ẹ má fi àjẹ́ láìṣe ọlọ́dẹ tó ń ṣọ́lé epo yín ló gbé yín lówó ọlọ́dẹ dẹ̀ jẹ́wọ́ ó dẹ̀ kà pé lóòótọ́ òun lòún gbé owó òun lòún ṣe é ọ̀sán yìí tún láṣìírí fún àwọn tó sọ pé ọ̀sán yìí wà aláṣẹ tó ṣe nìyẹn o ọ̀sán yìí wá ní pé owó yẹn kan wà ní báyìí tó fi pamọ́ sí ṣùgbọ́n ó ti nánú ẹ̀ ọ̀sán yìí sọ bó ṣe gbówó bó ṣe náwó nígbà tó wá káàtàn mo wá sọ fún mánéjà yẹn àti supervisor mo wá dìlẹ̀ wọn báyìí mo wá fà lé wọn lọ pé ẹ̀yin lẹ mú wá o àṣírí ti tún bí báyìí ó yẹ mo lọ sí police station tí ẹ ti kúrò tẹ́lẹ̀ yẹn pé àṣírí ẹ̀ tuntun mi tẹ́ mú lọ olówó wà nílé torí mi ò kí ń ṣe ọlọ́pàá láti máa sọ pé fẹ́ẹ́ bá yẹn recover owó nu ilé wọn let the police follow you to his house to recover the money and immediately they do that when they go to the police station they went to the other's house and recover the money wọ́n dẹ̀ bọ̀ owó ń bẹ̀ ọ̀sán yẹn parọ́ ni wọ́n bọ̀ owó ń bẹ̀ ó dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ gba owó tó kù padà the next thing I rí I was invited to Agogo police station wọ́n ní wí kí n wá pé wọ́n fẹ́ rí mi when I get there wọ́n ní kí n ṣe bẹ̀rẹ̀ sí fẹ́ rí mi because station yẹn ó jìnnà sọ́dọ̀ mi wọ́n ti kọ́ ṣe division yẹn wà rárá even if they want to arrest me abi they want to police want to invite me but if there's any case you should be my territory ma ṣẹlẹ̀ kí n ṣe ibi tó jìnnà kí ẹ wá kó orúnbà ẹ lọ sí irú kí ẹ fi orúnbà rẹ lọ sí Ṣàgámù ní irú bí yẹn sí bí ẹ̀dọ̀ mi díẹ̀ mo á lọ bẹ̀ àwọn ará fẹ́ rí mi ní ẹ̀ríkọ̀tà mo ní no problem I will go when I reach there wọ́n wá sọ fún mi pé
má tí mo gbàṣẹ́ wọn ṣàbí kankan mo kí lè wọ̀ lọ oore ni mo ṣe náà èmi ṣe pé kíyàn má bàa jìyà ìmọ̀dí ni ó kéésì tí wọn bá wá sọ́dọ̀ mi àwọn èèyàn ọtí ní kó máa dáwó sọ padà aláìsẹ̀ ti jìyà ìmọ̀dí àwọn tí ò gbowó wọ́n ti sùsẹ́ẹ̀lì gbogbo èèyàn mi ni pé ẹ̀kẹ́ ti compensate mi gbé bàbá ẹ ṣé o tàbá ní ìdúró àwọn ṣe lálá mi tó bá le alẹ́ àwọn jagunjagun mìíràn tó yẹ pé iṣẹ́ sójà mi ò lè ṣe tó lè ṣe ṣé ń gbọ́ mi iṣẹ́ tí àwọn jagun mi ò lè ṣe alẹ́ àwọn tó lè ṣe láìka wa if the government are good government and they are ready to support us yes they are the one corrupting this Nigeria ọlọ́run ló lẹ́mí mi gbogbo tó náà máa kára pé kí n rí nínú sẹ́yìn gbogbo ẹ̀ ọlọ́run agbára ọlọ́run gbé èmi sọ fún ọmọ Nàìjíríà pé mi ò ní bá wọn wà ìbàjẹ́ mo sì máa continue láti máa dẹ́kun àbàjẹ́ yẹn ni lórí sẹ́yìn I face a lot of challenge I was detained lórí pé mo tún bá yàn gbé owó jáde o wọ́n dẹ̀ ṣe fídíò mi nígbà mo ní gbogbo ibi tẹ́ mọ́ program yẹn kọ́ máa ṣí ẹ̀ báyìí again kọ́ máa pẹ́ yẹn rárá mi ò bẹ́ẹ̀ lóko jẹ́ o oore ni mo ṣe fún àwọn tó láti ní ipò wọn o mi ò mọ̀ wọ́n rí o kí wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n jọ mo tún bẹ̀ wọ́n ní o torí jẹ́jẹ́ mi ni mo jókòó wọ́n wá bá mi ní o iṣẹ́ tó lè gbé fún mi mo bá wọn ṣe láti yọrí o wọ́n lówó tán wá o mo bá wọn pẹ́ jáde o ọ̀rẹ́ tó gbowó wọn ò yọ ìbọn sí lẹ́nu kó tó jẹ́wọ́ o wọn ò fọ̀fẹ́ sí lọ́rùn o tí Nàìjíríà bá wà láàrú nǹkan báyìí nílẹ̀ Yorùbá yìí wàláì aláìsàn ò ní jíyà ìmọ̀dé mọ́ ara àwọn tó fẹ́ sórí social media nìyẹn pé láti máa fi ràn àwọn ẹ̀dùnmí lọ́wọ́ tí iṣu bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ gan o eléyìí ó bá nù mí jẹ́ gan o torí ó rìn gan o oore ni mo ṣe fún lépo yẹn mi ìmọ̀ yá yẹn lóòótọ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé nígbà tó lọ rìpọ́ọ̀tù ṣẹ̀ṣẹ̀ kan wọ́wọ́ wọn náà wọ́n á bèèrè ní sẹ́yìn náà pé níbo ni kan ti ṣẹlẹ̀ wọ́n á ṣàṣọ̀rọ̀ lépo tó ti ṣẹlẹ̀ wọ́n tó bá porí ajá wọ́n á porí kòkò tó fi ṣe náà mi rí ya ìrí mi wọ́n rí ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ nílé epo wọn ni wọ́n wá sódà kan lọ́dọ̀ ti tèmi my own thinking ó yẹ kó jẹ́ ìwúrí fún àwọn ilé iṣẹ́ wọn yẹn pé tó bá ti gbowó nílé epo wọn àwọn amẹ́tọ́ wọn lọ wọn wá rí mi kọ́fà mi mọ́ra kó compensate mi wọ́n tún wá gbá mi mọ́lé wọ́n tún tún sẹ́ẹ̀lì lórí oore ṣíṣe oore tí mo ṣe ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run bóyá mo sọ̀kọ́ fọlọ́run lẹ́ni mo fẹ́ sọ fọlọ́run gbogbo wọn tí wọ́n wọ́n di aburú lórílẹ̀‐èdè yìí kọ́lọ́ máa pè wọ́n sọ́dọ̀ náà kó máa mú kó lọ náà because ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlòpọ̀ ara ẹ̀rẹ́ o sínétọ̀ mi ló máa sọ pé òun rí fídíò yẹn wò pírẹ́sìtì ló máa náà òun rí fídíò yẹn wò gómìnà ló máa náà òun rí wò ọba ló máa náà òun rí wò èwo ló pè wá pé ẹ̀lò ẹjọ́ afẹ́rẹ́ ni yìí abẹ́yìn báyìí tiẹ̀ wá alẹ́ tó lè fàmí lọ́wọ́ sókè ní Nàìjíríà agbára tó ń lò yẹn mo àmọ́ yẹn èso ló èbó pẹ́ pé lóyìnbó ni mo wà ní ayé mi ti dà oríṣi oríire ó jẹ́ kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wá yìí kí wọ́n gbé mi báyìí wọ́n fún mi lọ́fíìsì kan ní pé we need your help in this Nigeria ẹja fún iléeṣẹ́ ńlá wàláì tí ó bá dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi a máa ṣe tá a ṣe àwa máa ibi tọ́wọ̀n bá lè wọ̀ àwa máa wọ̀ ni máa mú evidence tó pọ̀ jáde máa mẹ́rin jáde àmì ọlọ́pàá tó ti bá jagun ní kóòdù bẹ́ẹ̀ ní Ìbàdàn yìí náà tẹ́gbẹ́ tó sálùgbò ẹ̀ bá lè tọ́sí àwọn tó máa ti síwájú lélẹ̀ tá máa gbá wọn mọ́ fún wọn táwọn fún wọn awúlò fúnra wa ni ẹ̀rí pé ẹbí mi gbé ní force pé ẹni kí ni tí mo lógun ọ̀fẹ́ mo ní bí mo láìkì tó bá lè gbé tó bá lè gbé kí ni yìí ibẹ̀ yẹn burú owó níwọ̀ bẹ̀ àwọ̀ bẹ̀ tájà di iṣẹ́ tó lọ ní kí wọ́n ṣe láyé kọ́lẹ̀ yẹn wá ṣe láyé iṣẹ́ tó wọ̀ wá ṣe láyé kọ́lẹ̀ yẹn wá ṣe láyé tó gbé tó lọ bá ti wá fún ní talent ẹ̀bùn a ní support lórí ẹ̀ bàbá wàláì mo fi ọlọ́run búra agbára wà táyé ló fi jágun lu agbára wà táyé ló sọyàn lóríire agbára wà tó fi ń gba ipò
agbára wà tàbí ń dán mẹ́wàá wò tó ló fẹ́ bù wá nítorí ẹ̀ kọ́sọ́mà mi nǹkan máa lágbára jẹun tó lóògùn lọ nígbà tó ń bá lówó ṣe tí o bá lọ́wọ́ tó fẹ́ sóògùn tó lówó sí ẹ̀mí tó ń tẹ́yẹ gùn kan ní èsì ni orí ọ̀ká lásán mi tó ń ta ni ìkórè lásán mi tó ń ta ni sọ ẹjọ́ èmi bẹ ọmọ Nàìjíríà ni tọ́lọ̀ bá fẹ́ kẹ́lẹ́ tẹ́lẹ̀ mo ní di àánú lórí iṣẹ́ yẹn lórí iṣẹ́ pé tí mò ń ṣe yẹn lásán mo ní di support Nàìjíríà lórí ẹ̀ látọ̀nà àwọn gọ́fìmẹ̀ntì wa and then police support also kò ṣe pé mi ń ṣọ̀tọ̀ ọlọ́pàá náà bàbá tó ní bàbá mi sì ta commissioner of police mi ò ṣọ̀tọ̀ ọlọ́pàá àwọn ẹ̀kọ́ ọlọ́pàá mi mọ́ra ni lórí iṣẹ́ tí mo ṣe yẹn and àforúkọ bọ̀ mi láṣìírí and we have the evidence nígbà tí nǹkan le ibi tó wá ní àdìbá wọn ṣètò àdìbá wọn ṣe wọ́n dẹ̀ ní gbogbo sí nínú òfin tọ̀ wọ́n òun ilẹ̀ fi ń wù èmi o ṣùgbọ́n tí yẹn ó dùn mí o ẹlẹ́dàá mi ò dẹ̀ ní ṣàforíjì tó fi ọmọ tó bí àjẹmí lórí ẹ̀ àwọn tó nílẹ̀ Ìbàdàn yìí wọn ò ní ṣàforíjì wọn o ọlọ́run wọn lápẹ́ òre ni mo ṣe torí gbogbo ojú tó bá ti rántí kínní yẹn inú mi máa ń bàjẹ́ ni ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi àwa aṣọ́rẹ́ ṣe wá di bí mi ìmọ̀ wọ́n rí mi ò rò pé mo sọ pé ilé gbogbo àbúrò kò ṣẹlẹ̀ síbẹ̀ mi ò sọ mi ò ṣe pé I have the complaint the manager the supervisor come to me for consultation wọ́n gbé owó mẹ́ moreover aláìsẹ̀ ti jìyà ìmọ̀dí ẹlòmíì ti sùn sẹ́yìn kọ́tọ́ sọpọ́sọpọ́ ni wọ́n sọ wípé investigation tí wọ́n ṣe lórí kéèsì yẹn wọ́n sọ wọ́n bẹ́ẹ̀ wípé kò sẹ́ni tó gbé kọ́ ọgbà bílì wọn ni. ìkan náà wà fídíò wà lọ́wọ́ mi nílé o full evidence gbogbo àwọn family ẹ̀ ló wà bíi wọ́n gbé góòdù ni yẹ góòdù tí ìlànà náà gbé ọmọ èké lọ́mọ yẹn mo gbà jáde wọ́n fẹ́ lo agbára fún mi ọlọ́run jù wọn lọ ṣùgbọ́n wọ́n bí torútorú mo fi máa ń bẹ́ẹ̀pẹ̀ fún wọn mi ìrẹ̀lẹ̀ jáwọ́ ara dáà sọ nìyẹn àwọn ìjọba wa lọ́ba ilé yìí lọ́ba ilé yìí jẹ́ tó bá sọ̀rọ̀ wọn bá àmọ́ bá tẹ́ pé àṣẹ ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́nu ẹ̀ àkọ́kọ́ ọba gidi tẹ́ bá ṣe lẹ́nu ẹ̀ ọ̀nìrìsà ní aláfẹ̀ẹ́ ti sílẹ̀ wọ̀ kí ilẹ̀ kó dẹ kí ilẹ̀ dẹ kó lè fún ọba kejì tásẹ̀ ń bẹ lẹ́nu tó sílẹ̀ wọn láàfin Ọ̀yọ́ tàtúndọ̀bá tọ́ ẹ pé Ọlọ́run yàn ni tí ń sọ̀bọ̀ olórí ibú tó lọ rántí adé ọba ẹwọ́ bí ẹwọ́ pa mi ẹ bá wò pa yìí dáadáa kò sí àti ilé fi dá ọba tó bá ní kó mú jáde ní ẹ̀rí ìgbà kan tọ́wọ́ bá nà ọ̀pá sí ẹ oríṣi òdìsàgbákò irúkẹrẹ tọ́wọ́ bá jùlù kẹ̀ sí ẹ jẹ́ kí inú ẹ máa dùn bọ́ tọ́wọ́ bá ń bínú lórí tẹ tó ní ìwọ àṣẹ ni o ọba mẹ́rin ní nísìnyí ọlọ́pàá náà ń lò ààrẹ ìsì ẹ bá ń tì mọ́lé ẹ bá ń gbé lọ prison wàá jìyà tó fi kú fáyé ni gbogbo tó ń dọrọ ẹ̀wò ìwọ tó lọ fún ní agbára tó fún ní ipò tó fún ní àṣẹ tó lè fi gbà yẹn lẹ̀ tó lè fi túyàn lẹ̀ tí wọ́n rò pé ipò tó níyẹn kó fún ẹ̀yìn jẹ́ ní ó ní pé lórí ayé o ó ní pé lórí ayé ó ní pé lórí ayé ó ní pé lórí ayé ọba ni ẹ ìjòyè ni ẹ president ni ẹ gómìnà ni ẹ ọlọ́run fún lágbára wọ́n fi báyé jẹ́ ò ní pẹ́ ẹ̀mí ò lè gùn lórí ẹ̀ àfi tó bá jẹ́ ọbẹ̀ aburú ṣíṣe. issue that happened to me àdàbí tí n bá borúkọ bẹ̀jẹ̀ lórúkú I don't go to the police station ilé epo tèmi náà máa ṣe ilé epo ni ilé epo tí máa lójú ẹ̀sán ní fífà sí mọ̀ mí lápáta wọ́n mọ̀ mí ọ̀nà kílógún ẹ̀ náà bíi náà tógèètì mi lè má repo ó jẹ́ lépo tí mo fẹ́ràn jù tí mo rò pé epo ẹ máa ń dà bòkí ló wá dé wọ́n wá láti ibẹ̀ tí mo wá ṣoore fún wọn nítorí ìbá dọ́dọ̀ mi mo lè bá wọn mú
so yẹ kí ìyà tó jẹ mí ẹ ṣàánú mi so yẹ kí ìyà tó jẹ mí lórí ẹ wọ́n tì mí mọ́lé lórí ẹ ẹ jọ tí mi ò bá jẹ́ tó lọ́kàn tọ́lọ̀ sọ pé iṣẹ́ tó máa iṣẹ́ ẹ̀ ó yẹ kí n stop orí ṣíṣe ni ṣùgbọ́n àmọ́ bí tádùn àti ń gbà àmọ́ orí táwa náà ń ṣe tó lọ́ fi ń ṣe àánú àwa náà ẹ jọ torí tọ́lọ́run bá lẹ́ẹ̀kan sí mi ò borúkọ ìyá yẹn jẹ́ ibi tí ẹta kóró ti borúkọ ìyá yẹn jẹ́ kọ́lọ́ mú jáde wá fún mi ní social media mo help wọn ní company wọn ni but ìyá yẹn kọ́ ló wá ìyá kọ́ ló wá o àwọn manager òṣìṣẹ́ ibẹ̀ ni wọ́n wá mo lè bá wọn wá nǹkan tó ń wá mo bá wọn mú jáde ẹni tó dẹ̀ jí dẹ̀ jẹ́wọ́ lóòótọ́ ó sọ station ó sọ lẹ́nu wípé lóòótọ́ nínú statement ẹni yẹn ó sọ wípé ibẹ̀ kọ́ lòun ti jẹ́wọ́ station kọ́ lòun ti jẹ́wọ́ torí òun náà wà pẹ̀lú àwọn tó ti mọ̀nú sẹ́ẹ̀lì pé màá tó ń dọ́dọ̀ àtàkóró làṣírí òun tú bọ́ ní lábẹ́ òfin pé wọ́n gbà kọ́ fi ṣèṣe mú ẹ̀ tó bá gbé ìjà ẹ̀ tó gbọ́ o iṣẹ́ tó BBC rèé o mi ò níṣẹ́ méjì o tí mo fi ń jẹun o ewé àtẹ̀gbò yìí náà ni o ni wọ́n bí mi sí o kí n fi gbà yẹn lẹ̀ kí n fi túyàn lẹ̀ káláìsì má bàa jìyà ìmọ̀dí wọ́n ní mò ń mólè mi ò mólè má láyé yẹn lẹ́nu wà láì mi lé mólè ọba àtọ́lẹ̀ mi gbọ́ mi lé mólè tọ́lọ́ ọmọ awolólè onífà tóbi ògùn dábẹ́jẹ ni but what I'm trying to do for Nigeria is that kí aláìṣẹ̀ má bàa jìyà ìmọ̀dí ọ̀tọ̀lẹ́ tó máa jalè ọ̀tọ̀ tó lọ ṣẹ̀wọ̀n lẹ́wọ̀n ọ̀tọ̀ nìkan tó ṣẹ̀ ọ̀tọ̀ nìkan tó dù ṣìbílẹ̀ tàyé bá yẹ ọ̀bàbá wa sọ pé ìka tó bá ṣẹlẹ̀ bó gé ni ẹtí kẹ́kọ̀ọ́ ní kàmọ́ka báyìí o kọ́mọ́ bá kíkọ́ ní kàmọ́ka ló fa ẹtí mo ṣe mo wá ti ríra mi nídìí wípé náà pé wọ́n máa ní pé igi tó tọ́ nígbò kì í pẹ́ wọ́n á bí Ọlọ́run kó fèmí lẹ́nu gígùn because gbogbo tí mo ṣe yìí gbogbo ọkọ nínú wọn máa dùn sí o gbogbo pátá kọ́ nínú wọn máa dùn sí wọ́n á bí Ọlọ́run bá lónìí ó fún mi lórí ọ̀fẹ́ láti fi dẹ́kun àbàjẹ́ mi ìwà lè sọ o ó lè jẹ́ president tó wà ń bẹ̀ yìí o ó lè jẹ́ gómìnà tó wà ń bẹ̀ yìí o ó lè má jòun o ṣùgbọ́n mo mọ̀ pé mo máa pẹ̀lú àwọn tó máa bá Nàìjíríà ìdẹ́kun àbàjẹ́ nígbà táwọn high school a máa kọ́ national day kan to serve Nigeria with all my stress àbí àwọn tó wá kan national day yẹn yìí mélòó ti sáàfù ẹ̀ ẹni tó fẹ́ sáàfù ẹ̀ gan ẹ̀ jẹ́ kó níṣẹ́ lọ́wọ́ ó ní parí lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ àwọn táwa ò pé Nàìjíríà yẹn o á sáàfù ẹ̀ with all my stress ẹ̀ já ṣe àwọn táwa fẹ́ sáàfù ẹ̀ òun mo fẹ́ sọ fún wọn lẹ́nìí national day máa kọ́ ní school point tí mo mú bẹ́ẹ̀ ni pé to serve Nigeria my country ara serve Nigeria my country ni mo ṣe yẹn láti má jẹ́ ká láti jíwa ìmọ̀dí no support if there is support I won't be having issue from helping people for me helping people it have affect my property so many things in my life mo lè mọ̀ pé ọbẹ̀ lọ́wọ́ agbára tí wọ́n ní tó bá lọ́wọ́ agbára tí wọ́n yẹ àwọn òní lẹ́nu yóò bí wọn tí ò bá bí wọn mo máa jẹ́nu ẹ̀ mo tó bá ti ń ba yí jẹ́ gbogbo ìdá tó bá ti ń rò tọ́lá ọ̀rọ̀ tó sọ Ọlọ́run máa bínú sí ẹ ẹ rí i pé màá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ létí bẹ́ẹ̀ mo tẹ̀sọ́ mọ́ ọ̀rọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ tó dùn mí ni nígbà tẹ́ mẹ́nu létí lọ́rin ẹ rí i pé mo fọ́ bẹ́ẹ̀ mo tún ṣàdúrà fún ará lọ́rin ni fún ará lọ́rin kọ́ ló ti bá mi dé mi wọn sí dáadáa ń bẹ̀ tọ́lá bá kára àmì lè fẹ́ yàwó ń bẹ́ẹ̀ gé ni tọ́lá bá kára àmì lè kọ́ létí lọ́rin ṣùgbọ́n mo mọ̀ pé nílọrin yẹn náà mo máa ní ipa rẹ nílùú yẹn mi ò ní nípa burú bẹ́ẹ̀ torí ó jẹ́ ìlú tí mo nífẹ̀ẹ́ sí tẹ bá dé ìlú yẹn ẹ lò bí ẹ máa nílùú òyìnbó ni Ọlọ́run aláàánú gbọ́ ẹ bá dé ìlú Ìlọrin ẹ lò bí ẹ máa nílùú òyìnbó ni wọ́n ṣe gbogbo ẹ̀ lọ́rin àtàgbólé àtẹnuwẹ̀ kó lọ jẹ́ ọgbọ́n fọ̀wọ́n gómìnà ìlú kankan náà kẹlọ́ tún lè yí ṣe ẹ má kówó orí ibú jẹ tẹ́fí ní wá lára express kan ní òṣèlú wà o agboolé ní òṣèlú wà agboolé gbogbo ẹni tẹ́ bá náà rẹ́bùrù agboolé yín àbíkásí ìlànà kan tí wọ́n bá ní ṣe máa gbé wọn sí pé torí gba agboolé lè ti wá yan wọn tó wá dìbò fún yín
nígbà tó bá fẹ́ wọlé lẹ́mọ̀ agbóbá gírẹ́sì ọmọ abẹ ọmọlé wọn àwọn agbóni tó bá wọlé wọn yẹn ẹ̀ wà ní túnṣe títì tó bá dá tó súnmọ́ ọ̀nà lè tẹ̀yìn lẹ́lọ́ sí kí lẹ wá sí ibi ń pa mẹ̀kúnnù ìlú ń dàrú ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló ń pọ́n ọlọ́run obì gbogbo yín àgbákò fẹ́ tọ́ sí wọn ní ìsìn ó kù díẹ̀ ẹja fi bẹ̀rù lẹ̀ bá. bàbá ẹ ṣe